ní no à ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ mọ́ ó lóun máa láì kí obìnrin méjì máa kọ́ máa kí ìsàrán kọ́ máa lára wọn kó wọn á dúró báyìí kó máa wò wọ́n pé ó máa ń tọ̀nù wọn ó ní àbẹ́tọ̀ of fact a máa change game olóbìnrin méjì a máa lára wọn obìnrin ká máa lá òun náà a máa lá òun a máa fún òun ní ẹ̀dì nítòun obìnrin ká máa fún òun ní ẹ̀dì àwọn obìnrin méjì a máa ṣe mo ní fọ́sọ̀m ó nìyẹn àwọn tájọ ń ṣe ń tèmi wọn ò sí bíbá ẹ̀ Kaduna ni wọ́n wà ó ní ó ní okay I would like to bring somebody in. Abi, can you invite those people to come? Ẹnìkan ni mo lè invite inú wọn. Mo dẹ̀ ti wọ́n ní kó invite ẹ nísìn. Báwo ni a ṣe wá? Ó ní don't worry, I'll pay the bills, don't worry. Ó ní okay. N bá invite ìyàwó ọkọ mi yẹn. Pé ìjọba báyìí kó múra o, ká pàdé lóòótọ́ báyìí. Mo ti explain bó ṣe máa jẹ́ fún un, wá lóhun ti gbọ́. Ìgbà tó dé, mú àìná rí, ó ní wá okay. Wá okay, máa steam òbó ẹ̀ because òun tẹ̀lé máa fọ́ ọkàn bò tó wà steam nígbà máa ṣe kìíní ẹ̀ bá ti fún ìtẹ̀sí níbò á ní kẹ́ lo kìíní ẹ̀ máa wọ pàǹtì ẹ̀yẹn tí bá ti bọ̀ gbogbo ìdọ̀tí òbó yìí máa hàn níbẹ̀ bá ti ó ti ṣe nìyẹn á jẹ́ kó yẹ pé àwọn tẹ́ bá ń dúró tẹ̀lé kẹ́ má dùn wọ́n mọ́ that is our own way of steaming òbó. So bá ní ẹni tó ń fẹ́ pè wá pé kò ráyè wá bí kẹ́ má wọrí pé àwa méjì ká máa ṣe tọ́wọ́ kẹ́ ti ṣe ẹnìkan máa láwọn tó a ti yá ẹnìkan ó ṣàṣọ yẹn yàmà bẹ́ẹ̀ ní òkè ní ti gbọ́ nígbà tó di pé àmì ẹ̀ta nílé àti ìbẹ̀ṣẹ̀ pé màtí à ń ṣàlejò ara wa so àbẹ̀rẹ̀ sí ń ṣe so well and the one was I'm impressed ṣé láwọn kan wà tó pé Ọlọ́run bless wọn ní owó wọn ò mọ̀ nǹkan tó fẹ́ fi ṣe ó dẹ̀ máa ṣe mí náà ni pé àwọn míì tó bá ń wà ẹ̀tọ́ Ọlọ́run máa sábà bless wọn àbí sọ pé àwọn náà ti jìyà sẹ́yìn ṣá because I don't know her story her success ẹni mo mọ̀ mi mọ̀ story ẹ̀ and the woman ó dẹ̀ mú owó tó ti kó sẹ́gbẹ̀ẹ́ báyìí ó dẹ̀ ń jà lúwà báyìí táwa ti bẹ̀rẹ̀ sí lára wa ká lára wa tó ti bẹ̀rẹ̀ sí pa ìyẹn dẹ̀ máa ríwo òṣè pa òun bó ti máa ń pariwo òṣè kiri máa fọwọ́ dìlẹ̀ ni máa pariwo àjàjà tí máa gbẹ́nu débi do ẹ̀ báyìí tí mo fòdà hàn mi tí mo gbé síbi do ẹ̀ tí do ẹ̀ ń kàn mí lé àwọn abẹ tí do ẹ̀ wá lé tí mi náà wá fa a máa pariwo ṣùgbọ́n nù láàyè a máa pa àwọn èdè Haúsá yẹn so that woman like that language too much bó ti ní pé ṣé mo lè ṣe fídíò no mi ò lè gba fídíò ó ní òkè torí mi tí mo mú dáadáa ni tí má ti mú dáadáa ní mo lè gba fídíò ara mo ṣe rántí fídíò kan tí mo ṣe lọ́wọ́ Peter nù ní lè gba fídíò wà ní pèsè wàhálà oníkẹ́sà máa ṣe pé bá ti ṣe báyìí gẹ́gẹ́ máa lọ sí ọ̀dọ̀ tiẹ̀ ó máa lọ láàláàláàláàláàláà ó máa padà ó máa ṣe àwọn tó máa ṣe lọ máa tó máa ṣe lọ ó máa yí tó wá ti dẹ̀kọ́ náà akọni come and give it to me ẹ máa tún la gbà tó wá yá ló wá máa méjì ó fi wá lélẹ̀ báyìí ó di dídò kan bọ̀ lẹ́nu látẹ̀yìn ló ti máa tìbọ̀ ihò ojúkọ́ ojú ara ni o á ti bọ̀ báyìí àwọn máa ṣe báyìí bẹ́ẹ̀ni pé ọkùnrin méjì mẹ́rin lájọṣepọ̀ a máa ṣe bẹ́yẹn àwọn ní baby tell me how do you feel ẹgbẹ́dọ̀ máa mọ̀ bẹ́ẹ̀ni pé ọkùnrin ní báyìí lájọṣepọ̀ ẹgbẹ́dọ̀ máa dún ẹgbẹ́dọ̀ máa mọ̀ bẹ́ẹ̀ pàṣípàṣí ń dún bẹ́yẹn àwọn yes I like the sound yes like bí ẹni tó ti ní psycho bẹ́ẹ̀ nítorí ẹ̀ ti tán nígbà tó dé ẹ̀kọ́ náà tó ṣe ló dé ẹ̀kọ́ náà báyìí a wá sùn àwọn ẹgbẹ́ máa láwọn ẹ wá láàláàlá oní òun máa ń láyàn o jẹ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  àwọn ẹ wá láàláàláàláàlá tó bá ti lá báyìí tó bá ti dà yes tó bá ti dà a ní okay nǹkan tí mo rí ni wípé kò ní gbà kẹ́ fi ọwọ́ sínú ojú ara wọn tó àyẹ̀fẹ́ fọwọ́ sójú ara rẹ̀ á bèrè lọ́wọ́ pé do you want it do you like it so bí tí mo ti wá láwọn èmi wá mú ọwọ́ méjì báyìí mo fi ṣe ibi ojú dán wọn báyìí mo fi ọwọ́ méjì ẹ̀ ṣe ibi ojú dán wọn ẹ̀ báyìí má ṣe báyìí wọ́n ní what is that what are you using mo ní my finger oh it's are you sure it's your finger yes
No, no, stop, don't put that finger into my vagina. I will not inside my finger, but I want you to just come on. Baby, come on. Oh, yes, I am coming. Ooh, boom, don't you me? It's all. It's quiet. See me, lójú. Oh, damn me, see me, lójú. Oh, eh? Oh, yeah. Where did you learn that from? I just think I should do it for you. Do you like it? Oh, I'm very well. I like it very well. Oh. Thank you. You're welcome. I met Lucy Bitrue. As you were. But I will. I just need to rest now. Suits the man back. I just need to rest. Go back to the bed. I bought sitting room to her. I put tea. I hold that phone jet. I jam. Can you ask me pay? When you see more, woman, when you close up, so when you get when she bent to Nimenta. She bent on the virgin. Stop. When I'm jealous, so. See you with that woman, I'm jealous. How can you be jealous? Are you okay? Are you okay? This is international. I've come out of the money. When you enter my need, I'll call you. Lo when you call your friend canoe. When you tell my friend until they be more. Money who told you cannot give birth. See where you call you block. Don't worry now. When you can. You won't say a plan for everyone. Look if you're coming by. You don't even call your son. This way, she be a lesbian. You know, come. You watch one man so obey for come. You break a nila kai. Only but him, you don't know Monko. Tell me, oh no more, or let me like you. When do I go like you? Go on, come at my go to bed. I let you go to bed. Lesbian, looking back, lesbian cometa. Only what woman I come at. Which you young by metany. I want local imagine you. Only Uga. But can you do it for me? You version. Please now. Can you share for me? Komalo moko do simlon. Go to malo kadano. Only my chef on malo. Are you sure you will go? Malo. I'm a big dating. We say baby, what to ordinary lasso. I'm a pariwoni. So question for any age. Only yeke. I welcome by yam. Why am I taking less simon? We did go for a coin. We shall good our money. We need one guru. We need some pay a bone to a lab broad, but what's one come a camolo. She was one camolo abroad. Come a comolo. Someone come my young. Oh, come a comolo. Only what's a phone or come a corner abroad. Quickening for the battle. No, that is so from Rubia, a beamole so or ye from deeply. We need no, that was a mistake so from me so more. Only okay. I don't just soften. So queen alone the bad one. You can go to call no come in. Go take responsibility. Go for responsible. Being so bon she be my you tell on. But while I got the problem to in the she lesbian. Just a go she no the trust him. Come with enjoy them. Come mama does a canon. Don't just worry on combo. No problem. But she clean your friend malo. But to buy him by what are the sheton? My idea from low send the ocean of money 4 million. Only can phone over my phone with a phone of only 1 million. But every time the little code in phone back. My low 1.5. Only a boy promised me, yes, I'll do it for you. Big dirty, capadi, can shave for the malo. Only okay. And she our kurumbe. You can want joke it, you come up to buy. Pan. What the next one? Yeah, was some people man liking Kajama leaking, Kuma, Aja leaking, Kuma, one tired Aja fell leak. Unya, babe, you should do anything for me now. I go call me. Aja, Kuma leaking me. I'll be alone, Jaja. No, my dog. Ooh, Kajama linking me. Yeah, it is so cool, Daja.